ẹ̀yin èèyàn mi ẹ bá mi ká lọ àṣírí ọjọ́ ìbí solution TV náà sọ̀rọ̀ ibẹ̀ náà lẹ́wà ẹ bá wa tẹ love and like ẹ bá wa share rẹ̀ ẹ bá mi tẹ love and like ẹ bá mi share rẹ̀ ẹ subscribe sórí YouTube mi mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n máa jẹun lójú oorun kí ni solution fún ẹni tí ń jẹun lójú oorun kí ni solution fún ẹni tí ń jẹun lójú oorun kí ni solution fún ẹni tí ọkọ ọ̀run ń bá sùn àti ìyàwó ọ̀run náà mọ bẹ́ẹ̀ lómi sùn lójú oorun tí ó mọ sexy lójú oorun ẹlòmíín náà ọkùnrin yóò kàn jí ni yóò kàn bá rẹ̀ tóun ti sexy dálẹ̀ bẹ́ẹ̀ náà obìnrin míì náà yóò kàn rí pé òun wẹ̀tì ni a máa da ìyàwó ilé míì gan láàmú tó ṣe wípé ọkọ ọ̀run rẹ̀ á ti bá a sùn gidi gan ọkọ ilé ọkàn pé ni yóò bá ní òun ò ṣe jàre òun ò ṣe kankan torí pé ó ti rùn sí tí nǹkan yẹn bá dẹ̀ ti ń ṣẹlẹ̀ nǹkan tó lágbára gidi gan ni ó lé obìnrin kò lé ọkọ torí pé ọkọ rẹ̀ ó máa dàbí ìgbẹ́ lójú rẹ̀ ni ọkọ rẹ̀ á máa dàbí kíni á máa dàbí ìgbẹ́ lójú rẹ̀ ọkọ rẹ̀ á máa dàbí ìgbẹ́ lójú rẹ̀ ni àṣírí ọjọ́ ìbí Solution TV ẹ bá mi tẹ love and like ẹ bá mi share rẹ̀ tẹ love and like ẹ bá mi share rẹ̀ ẹ bá mi tẹ love and like ẹ bá mi share rẹ̀ mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ kí ni solution sí ẹ lọ bá mi gẹ́ẹ̀tì kíní kan tá à ń pè ní èèpo ọ̀bọ̀ bóyá bí 100 ní àbí 200 naira ni ẹlẹ́ẹ̀kejì ẹ bá mi lo èèpo ọ̀bọ̀ yìí kó kúnná dáadáa ẹ bá mi gẹ́ẹ̀tì ìkarahun ògbìn tí mo mú dání MT1 ìkarahun ògbìn yìí ó ṣiṣẹ́ púpọ̀ mo sọ̀rọ̀ nípa rẹ̀ níjó ní lóríṣiríṣi ẹ bá mi lọ díẹ̀ nínú rẹ̀ ẹ má lọ gbogbo ẹ kàn lè kán díẹ̀ níbi etí rẹ̀ báyìí ẹ lọ pẹ̀lú èèpo ọ̀bọ̀ náà ìkarahun ògbìn yìí àti èèpo ọ̀bọ̀ ẹ lọ pọ̀ ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ẹ lọ bá mi wá ẹfun tẹ́ bá ti lè fẹ́ ra ẹfun lọ́dọ̀ àwọn tí wọ́n ń ta kínní ẹ ní ẹfun ẹ bá rí ẹfun olókòtò ẹ bá rí ẹfun ilẹ̀ ẹ bá mi lọ méjèèjì pọ̀ mọ́ ẹ bá mi lọ́gbọ̀n ṣùgbọ́n ẹfun ilẹ̀ ó dáa púpọ̀ ẹ bá mi lọ́ mọ́ ó ní ẹni tá à ń fẹ́ fún olókòtò ṣe a máa fi yàn ṣe nǹkan ọ̀sà ẹ bá mi lọ́ mọ́ pẹ̀lú èèpo ọ̀bọ̀ àti karahun ògbìn àti ẹfun ẹ lọ mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ tẹ́ bá ti wá lọ mẹ́tẹ̀ẹ̀ta yìí pọ̀ ẹ wá bá mi wá oyin gidi original díẹ̀ ẹ fi sí bóyá bíi dédé kọ́fà 5 litres yẹn ẹ fi sí ẹ wá bá mi wá omi àgbọn ẹ fi pò ó ẹ bá ti wá fi pò ẹ wá gún mọ́ omi àgbọn ẹ lẹ́fi pò mọ́ ọṣẹ tẹ́ ẹ bá ń lò ẹni ọṣẹ tẹ́ ẹ bá ń lò ní ìbá ṣe lọ́ọ̀sì ìbá ṣe ẹni ọṣẹ tẹ́ bá ti ń pẹ́ lò tó bá ti lè lọ́ṣẹ dúdú ẹni ọṣẹ tẹ́ bá ti ń lò ẹni ẹ lò tó bá sì wù yẹn ẹ lè lọ́ṣẹ dúdú ẹ pò mọ́ lára ẹni tí bá ń jẹun lójú oorun ẹni tí ọkọ ọ̀run dà láàmú ẹni tí ìlà nǹkan kọlà sí lára ẹni tí ń lálàkàlà ẹni tí jàǹkáríwọ̀ ń dà láàmú ẹni tí ògùn òru ń dà láàmú ẹni tí ń lálàkàlà tó ṣe wípé ìmọ̀ ń rìn káàkiri wọ́n máa gbé káàkiri gbé lọ bí gbogbo oríire tó yẹ kó ṣe lójú ayé ojú oorun ní ti ń rí ẹ bá mi share rẹ̀ sóńtàn ó ti bọ́ nínú ogun látòní lọ ẹ tẹ love and like ẹ bá mi share rẹ̀ àṣírí ọjọ́ ìbí Solution TV you are welcome. For more information 07033449598 nọ́mbà mi ò jù bá ń lọ.